ó ní àwọn orin yín kan tó popular tí gbogbo ènìyàn mọ̀. Bàbá mo wá dúpẹ́ o, mo wá gbóṣùbà fún ọ, sára rẹ̀ rèé, mo yíká ọ̀tún fólú. Bàbá mo wá dúpẹ́ o, mo wá gbóṣùbà fún ọ, sára rẹ̀ rèé, mo yíká ọ̀tún. Ìgbà wo ni ti bẹ̀rẹ̀ sí ní máa kọrin? Ní 1952. 1952. 1952. Ẹ ti tó bí ọmọ ọdún mélòó báyìí? Pẹ̀rọ Ọlọ́run tó bá di August máa di 88. 88 years. Kí lorúkọ chọ́ọ̀chì tí ẹ ti kọ́kọ́ compose fún ẹ? St. Stephen Anglican Church, Ìnálẹ̀ndé Ìbàdàn. Ìbàdàn. Bàbá ṣé chọ́ọ̀chì yẹn sì wà báyìí? Ó ti wà báyìí sí i. Ìgbà tí ẹ wá ń kúrò, kí ni nǹkan tó jẹ́ bí àǹfààní àbí nǹkan kan tó ṣe fún yín? Nígbà tí mo wà nínú ẹgbẹ́ akọrin, àwọn náà mọ̀ pé mo tó máa ń wù mí ni pé lọ́dọọdún a gbọ́dọ̀ kọrin tuntun. So gbogbo àwọn other Anglican churches wọ́n máa ń wá tí wọ́n máa ń gba orin yẹn tán lọ ń kọ́ ní churches wọn. Ìgbà tẹ́ kọrin yẹn ń gbà yẹn, ìjẹ́ ṣé ẹ lọ rìkọ́ọ̀dì ẹ̀ nínú stúdíò ni? Rárá, a fi ṣe anniversary ní choir anniversary la fi ṣe. Ṣùgbọ́n kò pẹ́ kó jìnnà ẹnìkan jó orin yẹn lò. Kí ni nǹkan tó bí orin Bàbá mo wá dúpẹ́ o? Nínú fáàsì yẹn ẹ tún kọ àwọn ẹni ogun táyé ń gbé tì ní. Àkọ́bí mi ilé alájà mẹ́ta. Alájà mẹ́ta. Ẹni tó jí orin yẹn ṣé òun lọ ṣe ní stúdíò ni? Ó ṣe stúdíò tó fi ṣe rẹ́kọ̀dù tán play lórí rédíò ńgbà yẹn ní BCOS. Wọ́n play ní BCOS. Ẹni tó tẹ́ni ó kọ orin yìí tó mú orin yìí ṣé ẹ mọ̀? Welcome to Smedia podcast. Welcome to Mystery. Showing on your favorite TV, Smedia TV. And I want to use this medium to appreciate all our loyal fans. Thank you so much for your support, for the likes, for the comments, for the share, especially for the prayer. We have a lot of people from outside the country, in Nigeria and everywhere, keep calling us and sending us different messages, praying for us. Thank you so much for your love. We appreciate you a lot. And I want to hold you once again. If you are just joining this channel for the first time, meeting me for the first time, my name still remains the same, your humble host, Stephen Adekunle. And please do me something, do something for me, please. If you are joining us for the first time, joining this family for the first time, subscribe on this channel. You see that subscribe button down there, just click on it, make sure you subscribe on this channel for you to get the notification on your phone or your smart TV anytime we drop a videos like this. And as you all know, we discuss much about mystery of life, according to the title of this program, Mystery. And I will hold you today, please take your time to watch this video, watch this program from the beginning to the end. I can assure you this is not just ordinary, and this is not just your regular podcast. And I'm very sure you will learn, you will gain more wisdom and many more. Just stay tuned with us as we want to dive into this section with me. I have an amazing guest in the house with me. I have a legend. I have our father, let me say, in the industry, in the gospel line, Christianity. Please stay tuned. Just make sure you watch this program from the beginning to the end. So let's dive into this amazing program as I want to introduce my guest with you. Ẹ káàbọ̀ sórí ètò Daddy wa. Ẹ kú iṣẹ́ o. Inú wa dùn láti tún rí yín lọ́jọ́ òní. Then inú wa tún dùn láti lè tún celebrate yín. Mo dẹ̀ fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín on behalf of let me say our generations. Okay. Our generation sì la máa ń pè ra wa ní Gen Z. Ṣé dáàdi mọ̀ nǹkan tó ń jẹ́ Gen Z?
So our generation, our young guy nsìn, àwa là ń jẹ́ Gen Z. Àwọn tó ń kọrin nsìn tó ń young, àwọn ló ń jẹ́ Gen Z. So Gen Z yẹn mean àwa tí a ṣì young, tá a ṣì ń so. A fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín fún àwọn iṣẹ́ takuntakun tẹ́yin ti ṣe sílẹ̀, òun làwa ń jẹ. Lónìí má dẹ̀ fẹ́ kí gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan, má fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ gbọ́ àwọn kankan. So dáàdì tí mo ní pẹ̀lú mi lórí ètò lónìí, wọ́n ti ní àǹfààní láti kọ àwọn orin kan. Wọ́n ti ní àǹfààní láti kọ àwọn orin gospel music. Wọ́n ti ní àǹfààní láti kọ àwọn orin kan tí àwa máa ń kọ, tí gbogbo ènìyàn máa ń kọ, tá máa fi ń yin Ọlọ́run, tá máa fi ń bá Ọlọ́run pàdé. And today dáàdì máa ní àǹfààní láti kọ àwọn orin kọ̀ọ̀kan. Lára orin tó ti ṣe ti pọ̀. Má yẹ kí n sọ̀rọ̀ jù. Kí àwọn aráalé lè mọ̀ yín pé okay, dáàdì ló wà lórí ìjókòó. Ẹ bá wa dárúkọ yín fún àwọn aráalé àti ọmọ ìlú tí ẹ ń ṣe tẹ́tí wá. Ẹ ṣé kú sí Olúwa. Yes sir. Ẹ máa dàgbà sí. Àmín Jésù. Iṣẹ́ ilé yóò máa lọ síwájú sí ni. Àmín. Ẹ ní rẹ̀yìn lórúkọ Jésù. Àmín Jésù. Gẹ́gẹ́ bí ẹ ṣe béèrè, orúkọ mi ni Stephen Adétúnjí Ogundipe. Wow. Daddy ẹ̀ ń jẹ́ Stephen. Mo jẹ́ Stephen. Ṣé mi máa san orúkọ ni àbí daddy ló máa fún mi lórúkọ? Wow, that's amazing. Èmi náà ń jẹ́ Stephen. Ẹ tún jẹ́ Adé. Mo tún jẹ́ Adé. Ṣé kò yé mi lọ́mọ tí daddy bí sí time kan? Wow, that's cool. Ọmọ ìlú ibo ni daddy? Ọmọ Ọ̀tún Ayégbájú ní Ọ̀ṣun State ni mí. Wow. Ọ̀yọ́ State lèmi ti wá. Mo ń ṣọmọ tẹ̀bí síta. Àwọn ọmọ ẹ̀mí tẹ̀tí bí sínú ẹ̀mí àwa ni àwa. Okay. Ìjẹ́ Ọ̀ṣun lẹ wá ń gbé ni àbí ìlú wo lẹ ń gbé? Ìbàdàn ni mò ń gbé. Ìbàdàn. Bẹ́ẹ̀ni. Daddy, ẹ jẹ́ kí n kọ́kọ́ lọ sí ìbẹ̀rẹ̀ àwọn ìrìn àjò yín kí àwọn yẹn lè mọ ẹni tó wà lórí ìjókòó. Daddy, ìgbà tí a rí pé ẹ ń kọrin ẹ̀mí, olórin ẹ̀mí ni yín, ẹ dẹ̀ ti kọrin fún ọ̀pọ̀lọpọ̀ ìjọ, ẹ ti kọrin tí ọ̀pọ̀lọpọ̀ ìjọ ti ń lò, tí ọ̀pọ̀lọpọ̀ ìjọ ti ń kọ. Ìjẹ́ ìgbà wo ni ẹ bẹ̀rẹ̀ lẹ́ní àǹfààní, lọ́lọ́run fún yín ní àǹfààní láti bẹ̀rẹ̀ sí ní máa kọrin? Then ibo lẹ wà ń gbà yẹn? Then báwo ni ẹ ṣe mọ̀ pé ẹ fẹ́ máa kọrin? Then ọdún wo ni? Ní 1952. 1952. Mo darapọ̀ mọ́ ẹgbẹ́ akọrin St. Philip's Anglican Church lọ́tún Ayégbájú. Ọ̀tún Ayégbájú. Ọ̀tún Ayégbájú. Lẹ darapọ̀ mọ́ ẹgbẹ́ akọrin ní 1952. Ibo ni Ọ̀tún Ayégbájú wà? Ó wà ní Ọ̀ṣun State. Okay, ní Ọ̀ṣun. Bẹ́ẹ̀ni, ó wà ní ọ̀nà Ìkìrun sí ọ̀nà Ìlá. Okay. Ìbẹ̀rẹ̀ Ọ̀tún Ayégbájú wà, àárín ìlú méjèèjì ní Ọ̀tún Ayégbájú wà. So nígbà tí mo bẹ̀rẹ̀ ẹgbẹ́ akọrin, orin tó kọ́ wù mí tí mo ń kọ dáadáa, orin ọmọdé. Mo fẹ́ kí n dàbí Jésù nínú ìwà pẹ̀lẹ́, kò sẹ́ni tó gbọ́rọ̀ bínú lẹ́nu rẹ̀ lẹ́ẹ̀kan rí. Orin mo máa ń kọ nílé ńgbà wo. Ó wá dọjọ́ kan lẹ́mí yẹn wá sọ mi pé èèyàn kan ló kọ orin yìí, ẹnìkan ló kọ orin yìí, ìjẹ́ ó ṣeé ṣe kémi náà lè máa kọrú ẹ̀. Mo gbìyànjú ṣùgbọ́n kò ṣeé ṣe. Nígbà tó yá ẹ̀mí tọ̀ mí wá pé kí n máa gbàdúrà títí tí mo fi kúrò ní Ọ̀tún Ayégbájú ńgbà yẹn. Nígbà tí mo parí standard 6 ní 1954. Standard 6? Bẹ́ẹ̀ni, 1954. Mo wá Ìbàdàn ní 1955. Ọjọ́ tán bẹ̀rẹ̀ free primary education ní Western Region ni mo dé Ìbàdàn. Wow. Láti January
January 15, 1955. Ní dé Ìbàdàn. Bẹ́ẹ̀ni. So gbogbo ọdún yẹn mi ò ṣe nǹkan kan. Okay. But nígbà tó di 1956 mo bẹ̀rẹ̀ secondary school. Okay. Ìbàdàn City Academy ni mo lọ. Okay. Nígbà tí mo tún dé Ìbàdàn City Academy mo darapọ̀ mẹ́gbẹ́ akọrin. Nínú ìjọ wo? Nínú ti school. Okay. Ti school ni. Church ti school. Church ti school. Okay. Mo darapọ̀ mẹ́gbẹ́ akọrin títí mo fi jáde ní 1960. Wow. So 1961 nígbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ ní the then Western Nigeria Development Corporation WNDC. Mo ti bẹ̀rẹ̀ iṣẹ́. Mo wá rí àwọn ọ̀rẹ́ mi kan wà ń bẹ àwọn méjì. Ìkan ti kú nínú wọn. Sunday Adédèjì àti Délé Akíntọ́lá. Tá bá pàdé ní toilet tá bá ń kọrin èmi ló máa bá wọn kọ. Wọ́n á béèrè lọ́wọ́ mi pé wọ́n ní ọ̀gbẹ́ni sọ́mọ ẹgbẹ́ akọrin ni ọ́ ni mo ní bẹ́ẹ̀ ni. Wọ́n ní kí ló dé tí n wá darapọ̀ mọ́ ẹgbẹ́ akọrin wọn. Mo ní chọ́ọ̀chì wọn ni mò ń lọ ní St. Stephen's. Mo ní ṣùgbọ́n mi ò mọ bó ṣe lè darapọ̀ mọ́ ẹgbẹ́ akọrin. Wọ́n ní tó bá díjọ́ Tuesday kí n wá darapọ̀. Nígbà tó wá di 1962 mo ṣe lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ akọrin nìyẹn. Mo ṣe wá darapọ̀ mọ́ ẹgbẹ́ akọrin wọ́n wá fẹ́ ṣàjọ̀dún. Wọ́n lẹ́ni tó bá lórin kó mú wá. Nínú orin àwọn tá a ti kọ nílé tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo mú kan fún wọn. Wọ́n rò pé mi mo compose orin yẹn. Okay. But èmi kọ́ ló compose ẹ̀. Okay. Láti ìgbà yẹn kò tá bá ti fẹ́ ṣe ayẹyẹ kan ní church. Wọ́n ní Ogundipe fún alórin. Ogundipe fún alórin. So orin tí mo kọ́kọ́ compose fúnra mi ó ní bàbá mímọ́ mo dé. Bàbá mímọ́ mo dé. Orin tí mo kọ́kọ́ compose. Bàbá mímọ́ mo dé, ọmọ mímọ́ mo dé, ẹ̀mí mímọ́ mo dé mo wá gbà àbùkún, ire gbogbo yìí ó tó mi lọ́wọ́. Bí mo bá sá ti ń sìn ọ́ bàbá mímọ́, gbogbo ọ̀rọ̀ mi láti dayọ̀ ó dájú. Ẹ̀dá tó bá ti ń sìn ọ́ Èdùmàrè, ire ni ó máa rí. Mo dé o bàbá mímọ́ mo dé, ọmọ mímọ́ mo dé, ẹ̀mí mímọ́ mo dé mo wá gbà àbùkún, ire gbogbo ni ó tó mi lọ́wọ́. Dádì ẹ má bínú ẹ ti tó bí ọmọ ọdún mélòó báyìí? Lágbára Ọlọ́run tó bá di August máa di 88. 88 years. Lágbára Jésù Kristi. Ẹ̀mí yín sì gùn sá. Àmín lórúkọ Jésù. Ẹ jẹ wọn mọ́. Àmín lórúkọ Ẹ Jésù. jẹ wọn mọ́. Àmín lórúkọ Jésù Kristi. Ẹ ní àgọ́ ara tó pé. Àmín lórúkọ Jésù Kristi. Ẹ ní ṣàìsàn. Àmín lórúkọ Jésù Kristi. Kí lorúkọ chọ́ọ̀chì tí ẹ ti kọ́kọ́ compose fún wọn yẹn? St. Stephen's Anglican Church Ìnálẹ̀ndé Ìbàdàn. St. Stephen's Anglican Church Ìnálẹ̀ndé Ìbàdàn. Bàbá ṣé chọ́ọ̀chì yẹn sì wà báyìí? Ó ti wà bí sí i. Ó wà Ìnálẹ̀ndé. Bí èèyàn bíi mélòó lẹ lè dárúkọ tẹ́ ẹ jọ wà nínú kwaya ńgbà yẹn? Ní àwọn tí ò tí ì kú. Mr. Àjàlá. Mr. Àjàlá. Ayọ̀ Àjàlá. Mr. Ayọ̀ Àjàlá. Miss Ọ̀pọ̀ọ́lá. Ọ̀pọ̀ọ́lá. Alice Ọ̀pọ̀ọ́lá. Mr. Ọdúnfá. Mr. Eégúntọ́lá. Wow. Àwọn yẹn sì wà ń bẹ́ẹ̀ dì sí. But àwọn kan ti kú. Àwọn kan ti kú. Wọ́n ti kú. Okay. After orin tí ẹ kọ yìí, ẹni pé nínú àwọn ọ̀rọ̀ yín ẹni pé nígbàkigbà tó máa fẹ́ ṣe ayẹyẹ nínú ìjọ yẹn, wọ́n máa wá ń bá yín pé
Daddy Ogundipe. Bẹ́ẹ̀ni. Ẹ fún wa ní orin. Bẹ́ẹ̀ni. Ọlọ́run dẹ̀ máa ń fún yín ní àǹfààní láti kọ orin tuntun. Bẹ́ẹ̀ni. Láti fún wọn. Bẹ́ẹ̀ni. Lára àwọn orin tẹ́ ti fún wọn, ẹ tún kọ̀ọ̀kan. Àwọn orin tí mo ń kọ nígbà yẹn anthem. Okay. Kì í ṣe universes. Okay. So mo lè ṣàmọ́ ìrántí ọ̀pọ̀pọ̀. Okay. Chai. Àwọn anthem mo máa ń kọ nígbà yẹn tí mo ń kọ fún wọn. Ẹ̀yin máa ń fún wọn ní orin. Wọ́n dẹ̀ máa ń kọ. Wọ́n ń kọ. Wọ́n fẹ́ ṣe anniversary ní o. Wọ́n fẹ́ ṣe ní àjọ̀dún ní Christmas, Easter, ìkórè. Bẹ́ẹ̀ni. Nígbà náà. Inú ìjọ tí ẹ dárúkọ yìí, ó tó bí ọdún mélòó tẹ́ ẹ lò pẹ̀lú wọn níbẹ̀? Láti 1962 títí di 2006. Bẹ́ẹ̀ni. 2006 ni mo kúrò níbẹ̀ tí mo wá sápẹ́tẹ̀. Láti 1962 títí dé 2006. Bẹ́ẹ̀ni. Lẹ fi wà nínú ìjọ yẹn gẹ́gẹ́ bí akọrin. Gẹ́gẹ́ bí akọrin. Tẹ̀dẹ̀ sí ń kọrin dìsín. Lágbára Jésù. Ní chọ́ọ̀chì tí mo wà ní ìsìn, èmi ní choir master emeritus. Daddy etí èdúró náà ká tó lọ sí ti chọ́ọ̀chì tẹ wá ń sìn. 1962 kẹ́nìkan bá mi calculate ẹ̀ mẹ́ẹ̀ sí 2006 ẹ fi wà nínú ìjọ yẹn. Nínú ìjọ yẹn gẹ́gẹ́ bí akọrin. Ẹ yẹ ká sọ pé lọ́dọọdún tó má dẹ̀ fẹ́ ṣe anything àjọ̀dún kankan Ọlọ́run dẹ̀ fún yín láǹfààní láti máa fún wọn ní orin. Bẹ́ẹ̀ni. A lè káyé nọ́mbà orin tẹ́ ti kọ nìyẹn. Daddy mo wá fẹ́ bi yín ní ìbéèrè kan tí mo dẹ̀ fẹ́ kí ẹ wà sincere pẹ̀lú. Níwọ̀n bọ ọdún tẹ́ fi kọrin nínú ìjọ yẹn kẹ́ ẹ tó kúrò, ìjẹ́ kí ni kẹ́ ẹ tó kúrò àbí ńgbà tẹ́ kúrò kí ni àwọn nǹkan bí àǹfààní tó ń ṣe fún yín pé bàbá ti ń lọ? Ìpè tẹ̀yìn náà ti ẹ̀ rí pé gbogbo ọdún yìí because mo mọ̀ pé ẹ̀yin bàbá wa báyìí Ọlọ́run máa ń fún yín ní àwọn oore ọ̀fẹ́ kan láti máa ṣe nǹkan ní ọ̀fẹ́, nǹkan táwọn ẹlòmíì máa ń ṣe tó máa ń gbowó fún. Gbogbo ìgbà tẹ́ fi ń kọrin tẹ́ fi ń compose fún church yẹn, ìjẹ́ ẹ máa ń gbowó lọ́wọ́ wọn ni? Nígbà tí mo kọ́ bẹ̀rẹ̀ wọ́n máa ń bu orin lọ́wọ́ wa, wọ́n ń fún mi ní nǹkan kan. Ṣùgbọ́n nígbà tí àlùfáà kan wá dé, now bishop Gbẹ́bùnmi wọ́n ní bó ni èèyàn ṣe máa ṣe irúṣẹ́ báyìí tẹ̀ ní máa fún ní nǹkan kan. Wọ́n ní anytime tí wọ́n bá anybody tó bá ti fẹ́ tó bá ń béèrè orin wọ́n máa fún mi ní 2005 gbà náà. Ẹ dúró nígbà tí bishop yẹn dé tí wọ́n gbé wọn wá sí inú ìjọ yẹn, wọ́n wá sọ fún àwọn èèyàn wípé anybody tó bá ti fẹ́ gba orin lọ́wọ́ yín tó bá ti nídìí orin látọ̀dọ̀ yín kó máa fún yín ní 2005 nígbà náà. 2500 nígbà náà. bí iye ẹ̀ wo nìyẹn? bí 80s. 80. Wow. 80s. Ìgbà tí ẹ wá ń kúrò kí ni nǹkan tó jẹ́ bí àǹfààní àbí nǹkan kan tó ṣe fún yín? Wọ́n á ṣe kankan fún mi. Torí ìgbà tí àlùfáà yẹn lọ létà ló ṣẹ̀ wá di bishop. Okay. Ìgbà tó lọ ẹlòmíì tán gbé wá. Okay. Ó lóun òfin orin nígbàtí. Ẹlòmíì tán gbé wá. Yes, ó lóun òfin orin nígbàtí náà fi transfer mi lọ ló fi second mi sí Apẹtẹ. Ó lóun òfin nígbàtí ó ní classical songs lòun fẹ́ mi ò dẹ̀ mọ̀ pa classical. Ṣùgbọ́n orin Ọlọ́run fún mi lóore ọ̀fẹ́ afẹ́ ṣàjọ̀dún kí n kọrin. Torí nígbà tí mo wà nínú ẹgbẹ́ akọrin àwọn náà mọ̀ pé ohun tó máa ń wù mí ni pé lọ́dọọdún a gbọ́dọ̀ kọrin tuntun. So gbogbo àwọn other Anglican churches wọ́n máa ń wá tí wọ́n máa ń gba orin yẹn tán lọ ń kọ ní churches wọn. Wow. Then a tún ní combined
choir kan ti bí Anglican mass choir. mass choir so tá a bá fẹ́ anniversary mo ń fún wọn lórí. tí n bá gbọ́ dáadáa nínú ọ̀rọ̀ yín kí ni ìdí tí ẹ wá fi kúrò nínú ìjọ yẹn tí wọ́n fi gbé yín àbí ṣé wọ́n gbé yín kúrò ni. wọ́n second mi láti ibẹ̀ lọ sí nígbà tá a kọ́lé sí Apẹtẹ. ok. so àlùfáà ló fi pé ká lọ develop church tó wà ń bẹ̀ yẹn náà èmi pẹ̀lú ìyàwó mi àjọ wà ní Apẹtẹ láti 2006 àwọn àbẹ̀ ti dòní. láti 2006. bẹ́ẹ̀ni so kí n tó kúrò ní Nálẹ́ndé yẹn èmi ni assistant choir master. ok. gba tí mo dé Apẹtẹ àfáà tó wà ń bẹ̀ nígbà tó ti mọ̀ mí ó sọ mi di choir master. bá a sì bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ rẹ̀ nìyí. ìgbà tí ẹ máa kúrò nínú ìjọ àkọ́kọ́ yẹn ǹjẹ́ kí ni bóyá bí nǹkan tán fi celebrate yín kẹ́ tó lọ. àwọn náà mi ò celebrate mi rárá. sá. mo ò celebrate mi. ìgbà táwọn choir fẹ́ wá anniversary ìgbà náà wá celebrate mi. ìgbà táwọn choir fẹ́ anniversary lọ́dún yẹn náà ṣe celebrate mi ní choir ṣe celebrate mi ìjọ celebrate mi but nígbà tí ìjọ sàn ṣe 100th anniversary ní 1993 tíjọ yẹn pé 100 years. 100 years. yes ìjọ celebrate mi ngbà yẹn. wọ́n celebrate mi. ok tí n bá máa wò dáadáa kí ló dé tó wá jẹ́ pé wọ́n gbé yín kúrò ní because níwòye tèmi kò yẹ kí wọ́n gbé yín kúrò kí wọ́n ní kẹsẹ̀ wá lọ develop bì kan ó yẹ kí ẹ ṣì wà nínú ìjọ yẹn kí ó yẹ kó tó time tẹ pé ẹ máa jẹ oúnjẹ iṣẹ́ tí ẹ ṣiṣẹ́ fún kò yẹ kó tó jẹ́ pé wọ́n á ṣẹ̀tú gbé yín lọ síbì kan torí gbogbo ìgbà tí ẹ ń sọ yín náà bàbá ti máa dàgbà ń tàmì yẹn náà o tó ń ṣe wá sọ pé òkè ẹ̀yin àtìyàwó yín kẹ́ṣẹ̀ tí wàá lọ develop bì kan ṣé bí àwọn tó bá sì yọ̀ǹgì àbáwọn tó máa ṣe túnṣe join àwọn lè yẹ kí wọ́n ní kí wọ́n lọ develop bì kan kí ló ṣẹlẹ̀. tó ṣẹlẹ̀ ni pé mo ṣàlàyé fún yín lẹ́ẹ̀kan wípé àlùfáà tó dé ń gbà yín olóhùn fún orin nígbàtí olóhùn fún orin nígbàtí. kí ló ń jẹ́ nígbàtí. orin Yorùbá. ooo. compose Yorùbá songs. ó láwọn ò fẹ́. ṣé òyìnbó làwọn tó ń wá ṣọ́ọ̀ṣì ni. ọmọ ìṣe ìbò. ṣùgbọ́n English anthem yẹn ló ń fẹ́. mi ò sì lóore ọ̀fẹ́. so òfin ní kọ̀lẹ́tà pé ó sì kàn mí sí Apẹtẹ. ṣé látìgbà náà till now nínú ìjọ yẹn orin English nìkan náà ń kọ. mo ń kọ ní English Yorùbá ni Yorùbá náà ń kọ. a sì máa lọ sí ti church tẹ̀sẹ̀ lọ o. okay. now níwọ̀n ìgbà tí ẹ lò ìbéèrè tí màá béèrè níwọ̀n ìgbà tí ẹ lò nínú ìjọ yẹn láti 1962 títí dé 2006 ìjẹ́ kí ni àwọn ìrírí yín nípa because tí mo ṣe rí yìí dáadáa tí èèyàn kan bá wà níbì kan tó fẹ́ jọ bí ẹni pé òun ló mọ̀ ọ́ ṣe tó fẹ́ jọ bí ẹni pé ẹni yìí nìkan la máa ń gba nǹkan kan lọ́wọ́ ẹ̀ tó máa ń fún wa irú èèyàn bí a máa ní dojúkọ nínú àwọn ìrìn àjò tàbí nínú ìpéjọpọ̀ yẹn kí ni àwọn ìrírí tí ẹ̀yin rí. ìrírí pọ̀ ara ìrírí ẹ̀ náà ni pé secondment mi sí Apẹtẹ tó dìgbà yẹn ara àwọn ìrírí tí mo tún rí àwọn náà gbé akọrin gangan àwọn kan wà tó jẹ́ pé wọ́n bó ṣe láti jẹ́ Ògúndípẹ̀ nìkan why sáà ti jẹ́ Ògúndípẹ̀ nìkan so ẹlòmíì náà tún ló fẹ́ atúmọ̀ni wá ṣùgbọ́n kì í jọra. òun gbà wọlé Ọlọ́run bá fẹ́ nìkan láti ní àǹfààní ìpè eléyìí ní eléyìí ò wá ní
ǹjẹ́ sọ tọ́ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run láti máa bínú ẹni tó ní? kò yẹ ká bínú ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ̀dá ènìyàn a máa bínú ara wa bí ẹ̀dá ènìyàn torí ẹlẹ́ran ara ní gbogbo wa so ẹran ara yẹn tó bá ti ti ẹlòmíì láti ṣe tí ò tọ́ á sì wà á máa ṣe lára sí ẹni tó ń ṣe dáadáa yẹn. ṣé bí ènìyàn ṣe rí nìyẹn ni? bí èèyàn ṣe rí nìyẹn bí èèyàn ṣe rí nìyẹn. kí ló yẹ kí ẹni tí ó mọ̀ pé àwọn kan ṣe lára ẹ̀ kí ló yẹ kó ṣe? kò sí tó lè ṣe ju pé kó máa gbàdúrà kó máa borí o. kó má borí ẹ̀. bẹ́ẹ̀ ni torí wọ́n lè bí ṣubú wọ́n lè pa. fún àpẹẹrẹ àwa nínú chọ́ọ̀chì ìjọ kan Ọlọ́run sí mi lójú ẹ̀mí ọ́bíjẹ́tì yẹn ń bọ̀ lọ́dọ̀ mi mo ní Jésù ènìyàn sì padà sódà ẹ̀ tá a jọ wà nínú ẹgbẹ́ akọrin ló wọ́n ń ṣe báyìí fisikali nítorí ẹni yẹn kò ní wáyà nìyẹn gbà náà. nínú ìjọ Ọlọ́run. bẹ́ẹ̀ni. níbi tí a ti ń pe orúkọ Jésù. bẹ́ẹ̀ni. a tún rán nǹkan síra wa. lórí pé a fẹ́ ṣiṣẹ́ Ọlọ́run. bẹ́ẹ̀ni. àbí wọ́n ṣe sálárì fún gbogbo yín ni. rárá o àgbà sálárì àgbà nǹkankan. so kò ń ṣe pé ọ̀tẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ nínú ìjọ Ọlọ́run. láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tíjọ Ọlọ́run ti bẹ̀rẹ̀ lọ̀tẹ̀ ti bẹ̀rẹ̀ kì í ṣe kó ṣe bẹ̀rẹ̀ ní ìsìn torí tẹ́nìkan bá ti tó bá lẹ́bùn tó ju tàn tó kù lọ wọ́n mọ̀ sí lára ẹni wọ́n sì mọ̀ dìtẹ̀ onìkan náà ló kúkú à ń bẹ̀ onìkan náà ni ẹlòmíì tẹ̀lé wá báyìí pé ó dà irú tẹ́ ń ṣe yẹn ẹ̀kọ́ èmi náà torí àwọn kan wá bá mi wọ́n ní kí n kọ́ wọn. ok. mo ní mi ò kọ́ lọ́dọ̀ èèyàn àdúrà mo gbà àtàwẹ̀. tọ́lọ́run fi fún mi. tọ́lọ́run fún mi. láàrin kan máa kan ní kí n mọ́ kọrin fún chọ́ọ̀chì yẹn mọ́. why. ó ní kí ni wọ́n fún mi ó ní wọ́n fún mi ní nǹkan kan ó ní kí n mọ́ kọrin mọ́. èmi náà bá fà sẹ́yìn. àárín ìgbà tí mo fà sẹ́yìn yẹn tí mo bá fẹ́ compose orin only one verse nìkan máa lè compose mi lè tẹ̀síwájú mọ́. ọgbìn tí wàá pè mí ó ní Mr. Ogundipe Ọlọ́run rí pé o ti fà sẹ́yìn ní kí n tọrọ dáríjì lọ́dọ̀ Ọlọ́run ní kí n tọrọ dáríjì lọ́dọ̀ Ọlọ́run n padà sí ẹnu iṣẹ́ rẹ̀ the very way tí mo padà tí mo bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ yẹn ìjọ recognize ní kí n máa fún mi ní salary. wọ́n yẹn fún mi ní kankan tẹ́lẹ̀tẹ́lẹ̀. fún yín ní kankan. wọ́n bẹ̀rẹ̀ sí fún mi ní salary bó tiẹ̀ ti kéré ńgbà náà ṣùgbọ́n ó jọjú. torí ó káwọ́ ilé tí mò ń san gbọ́n. ó káwọ́ ilé tí mò ń san. ok kó tó di pé màá béèrè ìbéèrè kan ọdún wo ni wọ́n wá gbé yín lọ sí church tẹ̀wánsìn? February 1, 2006. 2006. bẹ́ẹ̀ni. kí lorúkọ ìjọ tẹ̀wánsìn? St. Peter's Anglican Church Apẹtẹ. St. Peter's Anglican Church Apẹtẹ. bẹ́ẹ̀ni. ẹ wà lára àwọn tí wọ́n gbé ìjọ yẹn nígbà yẹn. bẹ́ẹ̀ni. ó ní àwọn orin yín kan tó popular tí gbogbo ènìyàn mọ̀ tí a máa ń kọ tí gbogbo ènìyàn máa ń kọ. lára àwọn orin yẹn torí mo mọ̀ pé orin yín pọ̀ tẹ́ ti kọ ẹ kọ ìkan. bàbá mo wá dúpẹ́. bẹ́ẹ̀ni. bàbá mo wá dúpẹ́ o mo wá gbóṣùbà fún ọ sára rẹ̀ rèé mo yíká ọ̀tún fólú. bàbá mo wá dúpẹ́ o mo wá gbóṣùbà fún ọ sára rẹ̀ rèé mo yíká òsì. ogun táyé ń gbé tì ní ogun tésù ń gbé tì ní Olúwa ni ò jẹ́ kó borí ẹni rárá.
ogun táyé ń gbé tì ní ogun tésù ń gbé tì ní o Olúwa ni ò jẹ́ kó borí ẹni rárá. Dádì, Ọlọ́run fún yín ní àǹfààní láti kọ orin yìí Bẹ́ẹ̀ni. fúnra yín. Bẹ́ẹ̀ni. Ọdún wo lẹ kọ orin yìí? Around 70-80 ni. Mi ò rántí date exactly. 1970 tàbí 70? Around 70 to 80. Okay, 1970s. Bẹ́ẹ̀ni. Ìgbà tẹ́ kọrin yẹn ń gbà yẹn, ìjẹ́ ṣé ẹ lọ rìkọ́ọ̀dì ẹ̀ nínú stúdíò ni? Rárá, a fi ṣe anniversary ni, choir anniversary la fi ṣe. Choir anniversary lẹ fi ṣe? Bẹ́ẹ̀ni. Then mo pe àwọn choir executive nígbà yẹn àti àwọn patrons matrons. Mo ní ẹ jẹ́ ká wá nǹkan ṣe sórin yìí. Mo ní ẹ jẹ́ ká wá nǹkan ṣe. Ṣùgbọ́n kò pẹ́ kó jìnnà ẹnìkan jí orin yẹn lò. Kò pẹ́ kò jìnnà ẹnìkan jí orin yẹn lò. Mo wá ń sọ fún ọmọ ní tí mo ń sọ fún yín nìyí. Ẹnìkan ní kí n lọ pe máa yan lẹ́jọ́. Mo ní kò sí copyright ní sá. Kò sí. An evidence. Evidence wà, èmi mo compose wà lọ́wọ́ mi. Okay. Ṣùgbọ́n mo lọ sọ́dọ̀ lọ́ọ̀yà. Okay. Lọ́ọ̀yà ní kíṣẹ̀tì mo fi ṣe dà. Mo ní mo fi ṣe kíṣẹ̀tì. Wọ́n kàn mínísítà ní church nìkan ni. Mínísítà church ni. So nígbà yẹn àwọn ọmọ mi wà nílọrin. Wọ́n lọ kọ orin yẹn nílọrin. So èmi gan gbàdúrà pé Olúwa mo fẹ́ kó orin kọ jẹ́ kó ní mímọ̀ kárí ayé. Kí nìdí? Torí ẹnìkan kọ orin kan gbà yẹn mi rántí tí wọ́n ń play káàkiri. Ó wù mí náà pé ṣùgbọ́n òye pé ká ṣe rẹ́kọ̀dì nígbà yẹn tàbí ká ṣe kíṣẹ̀ kó fi lè dàbí pé a fìdí múlẹ̀ kò sí. Though ó wà circulated náà bí ó ṣe fẹ́ ṣùgbọ́n kò yọ nǹkan kan. Kò yọ nǹkan kan. Kó tó di pé màá sáré yà lọ síbẹ̀ yẹn. Kí ni nǹkan tó bí orin Bàbá Mo Wá Dúpẹ́ o? Nínú fáàsì yẹn ẹ tún kọ àwọn ẹni ogun táyé ń gbé tì ní. Bẹ́ẹ̀ni. Àkọ́bí mi nígbà tá a bí kò tí ì kú sọ ọmọ oṣù mẹ́ta tá a bá sùn lálẹ́ tó bá dìdájí àgbọ̀ gbè ńlẹ̀ wọ́n bá máa wo àbá àti bọ́mọ ńlẹ̀ wọ́n sọ pé màmá kí ló dé ọmọ orí ẹ̀ tó fi wá jábọ́ lẹ̀ ọmọ ògùn orí òun ò mọ bó ṣe jábọ́. So nígbà tó ọmọ yẹn tó tún dàgbà ilé alájà mẹ́ta ó ti já lulẹ̀. Jésù. Mo lọ bí iṣẹ́ ńgbà tí mo dé iná tí yà ń dá gbogbo nǹkan tó fẹ́ fi dáná wà ní kitchen ebi dẹ́ ń pa mí lọ́jọ́ yẹn. Bó ni ìyá yìí lọ ó mọ nǹkan aboyún ni lọ ajáde ní lọ́nà ó ní mo lọ UCH ni mo ní kí náà lọ ṣe ní UCH. Wọ́n á gbójú sókè báyìí. Ṣé ọmọ Jésù dáhùn ọmọ já láti bí sísàlẹ̀ kò lè dáhùn. Ó ní kí n lọ wò wọ́n mo ní kí ni mo fẹ́ lọ wò. Bá já bí sísàlẹ̀ kí ló máa ṣẹlẹ̀. Mo ní mi ò lọ bí kankan. Ó ní kí n lọ. Nígbà tí mo adé UCH ẹnu bí àwọn ẹyin báyìí ló kán. Jesus. Olú tó kán nìyẹn. Nǹkan kan ṣọmọ. Nǹkan kan ò ṣe. Ó tún gbójú wíńdò táwọn dókítà sọ pé ìwọ ọmọ yìí ó tún gun kínní bíi. So wọ́n tó bí orin yẹn nìyẹn pé ó yẹ kí n dúpẹ́ gbogbo ohun tó ti ṣẹlẹ̀. Dádì, ọmọ ọdún mélòó ni àkọ́bí yín yẹn wà tó jábọ́ látòrí 3-story building? Ọjọ́ mẹ́ta lọ. Ẹni gbé? Ọdún mẹ́ta. Ọmọ ọdún mẹ́ta? Bẹ́ẹ̀ni. Ó jábọ́ látòrí? Bẹ́ẹ̀ni. Àjà mẹ́ta. 3-story building. Ìkankan ò dẹ̀ ṣe eyín nìkan ló kàn. Bẹ́ẹ̀ni. Ló kàn. Bẹ́ẹ̀ni. Ọlọ́run ọba o. Dádì ẹ kọ orin yẹn lẹ́ẹ̀kan sí. Bàbá mo wá dúpẹ́ o, mo wá gbóṣùbà fún ọ, sára rẹ̀ rèé, mo yíká ọ̀tún fólú,
bàbá mo wá dúpẹ́ o mo wá gbóṣùbà fún ọ sára rẹ̀ rèé mo yíká òsì ogun táyé ń gbé tì ní ogun tésù ń gbé tì ní Olúwa ni ò jẹ́ kó borí ẹni rárá ogun táyé ń gbé tì ní ogun tésù ń gbé tì ní o Olúwa ni ò jẹ́ kó borí ẹni rárá. Bàbá mo wá dúpẹ́ o mo wá gbóṣùbà fún ọ sára rẹ̀ rèé mo yíká ọ̀tún fólú. Bàbá mo wá dúpẹ́ o mo wá gbóṣùbà fún ọ sára rẹ̀ rèé mo yíká òsì. Okay, Daddy, another song tẹ́ tún kọ. Bàbá gbà mí lọ́wọ́ ogun ayé mo bọ́ lọ́wọ́ wàhálà èṣù ọ̀rọ̀ mi dayọ̀ mo wá yìn ọ́ lógo o ṣé o bàbá o ṣé ń bàbá o ṣé ń ọmọ o ṣé ń Olúwa o ṣé ń bàbá o ṣé ń ọmọ o ṣé ń Jésù. Bàbá gbà mí lọ́wọ́ ogun ayé. Kí ló fa ọ̀rọ̀ yẹn? Ẹ ṣe nígbà tí mo wà níbi iṣẹ́ mo wà ní leave. Iṣẹ́ wo ni ẹ ń ṣe? WNDSC ni but wọ́n ti wá change ẹ̀ sí Western State Agric Corporation gbà yẹn Agric Investment Corporation. Wow. Then mo wà marketing department ni mo wà. So a ti order àwọn iron roofing sheets. Okay. Then ties àti WC. Okay. Báyìí bí àwọn ọjà ń ṣe dé ń bẹ̀rẹ̀ leave. Okay. Ń gba leave lọ́lé. So àárọ̀ ọjọ́ tí mo sọ fún ìyàwó mi pé àìmọ̀ wọ́n lè wá wọ́n lè wá record mi padà síbi iṣẹ́ o wọ́n lè wá record mi padà síbi iṣẹ́. Okay. Bí mo bá ti sínlé ẹni mo travel. Unfortunately nígbà tí mo ṣe padà bọ̀ nílé mo ṣe fẹ́ jáde mo ṣe pàdé driver tán láti iṣẹ́ nìyẹn tán fún lẹ́tà tán fi record mi. So ọjọ́ Monday mo láti pè lọ ibi iṣẹ́. Tí ẹ dẹ̀ ti parí leave yìí? Mi ti parí leave. So nígbà tí mo dé ibi iṣẹ́ ní àwọn kan ti fẹ́ máa rajà kò dẹ̀ sí staff tó máa attend ni. So as a assistant marketing officer wọ́n ní kí wọ́n máa attend sí wọn. Àwọn tó kọ́ wá bọ́n ṣe wá lọ́jọ́ yẹn wọ́n náà fẹ́ ra iron roofing sheet. Mo ní kán mọ̀ ra lọ́dọ̀ wa. Mo ní kán lọ Ìwó road. Mo nítorí èmi ló máa lọ béèrè prices ọjà. Okay. Mo ní price tiwa ó mọ̀ ju tiwọn lọ. Mo ní kán lọ rà ń tà. Wọ́n ní rárá ní kí n sá fún wọn ní lẹ́tà. Wọ́n ní kí n fún wọn ní àti ṣe fọ́ọ̀mù kan gbà yẹn. Okay. Mo fún fọ́ọ̀mù yẹn. Then mo já tẹ́là fún wọn. Wọ́n á lọ sanwó sí bank. Okay. Wọ́n á mú tẹ́là yẹn padà wá. Wọ́n á lọ sanwó wọ́n á present ẹ̀ fún cashier. Okay. Cashier ló máa fún wọn ní receipt. Tó bá gba receipt tán wọ́n á gba paper kan authority to collect. Okay. Wọ́n á gbà lọ́dọ̀ mi. Wọ́n á mú lọ́dọ̀ storekeeper. So àwọn yẹn sá ń wá. Mo bá sá ti wá mi ẹ̀yin people yìí wọ́n ní kí n má worry bàbá ẹ má worry bàbá ẹ má worry bàbá. Then bọ́ọ̀ kan wà ní account tán ní kó lọ máa check bí owó yẹn ṣe ń wọlé. Okay. Every Monday ó dẹ̀ ń lórí pé owó yẹn ò wọlé kò sọ nǹkan kan. Wọ́n ti gbà tó wọ́n yẹn di $250,000
náírà nígbà náà. ọdún wo? 1987. 1987, 88. 1987, 88. 88. Yeah. So àwọn CID. ṣé àwọn people tó fẹ́ ra wọ́n fẹ́ ra nǹkan lọ́wọ́ yín yẹn wọ́n sọ pé àwọn ti sanwó? Wọ́n sọ pé wọ́n ti sanwó. wọn ò dẹ̀ sanwó. Wọ́n sanwó. wọ́n dẹ̀ kọjá lọ. Wọ́n kọjá lọ. yé. Wọ́n gba tẹ́lá ta fún wọn. Wọ́n ti lọ gbé stamp First Bank. Wọ́n á stamp ẹ̀. Bí àwọn báńkì ṣe máa sáyìn ẹ̀ wọ́n á sáyìn. Wọ́n á dẹ̀ gbé wọn. Wọ́n á gbé wa wọ́n. So bó ṣe lọ ọjọ́ yẹn wọ́n bá ní ẹnikẹ́ni ò gbọ́dọ̀ lọ lé o. Nígbà tó di 8 o'clock àwọn CID wá bá mi. Wọ́n ní àwọn ìwé tí wọ́n fi wọ́n ṣe issue allocation dà. Wọ́n á kó wọn wọ́n á kó jáde. Wọ́n á kó lọ. Kò pẹ́ wọ́n ní kémi náà máa bọ̀. Mo ṣe dé ọ̀dọ̀ secretary ó ní àhẹ́n ìwọ ló máa ń lọ ń kọ kíní tó kọ àdírẹ́sì sí. Mo ní ilẹ̀ wíṣà. Àwọn nígbà tó bá dé Yágànkú kí wọ́n lọ máa yanjú ẹ̀. Yágànkú báwo ni? Èmi ọ̀gá mi àti dírẹ́bà tó wà lọ́dọ̀ wa àmẹ́tẹ̀ẹ̀ta. Wọ́n ní kí n kọ statement bàtà dé Yágànkú. Mo kọ statement pé àwọn people wọ́n wá gba tẹ́là lọ́dọ̀ mi màá kọ allocation fún wọn. Wọ́n á lọ sanwó bank. Wọ́n bá ti sanwó láti bank wọ́n á lọ gba receipt lọ́wọ́ cashier. Nígbà tí mo kọ kíní yẹn ọlọ́pàá yẹn ní Mr. Ogundipe, are you serious? Mo ní yes. Ó ní is it how you operate in your office? Mo ní yes. Yes, I operate. Wá rẹ̀. Mo ní are you sure? Mo ní yes. Àwọn tó kù náà kọ statement kò wà lọ sí cell. Wọ́n á sọ fún àwọn inmates tó wà ń bẹ̀ wípé sẹ́rí èmi àti driver yẹn wọ́n níbi tán tí ń nàyàn dáadáa nìkan fi wá sí. Wọ́n ní ṣùgbọ́n ọ̀gá wa ní gentleman ni kọ́rídọ̀ yẹn la sùn mọ́jú. Jesus. Fortunately láàárọ̀ ọjọ́ kejì wọ́n ní kí n máa lọ cell B. Wọ́n ní kọ́gá mi máa lọ cell A kẹ́ni kẹta máa lọ cell C. Cell B yẹn mo ṣe ń wọ bẹ̀ báyìí mo ti gbọ́ tọ́gá mi ń sọkún. Jesus. Wọ́n ti nà ṣùgbọ́n bí tí mo wà àwọn fọwọ́ ra mi lára. Jesus. Ọjọ́ tí àlùfáà wa tó wá kí mi tó wá wò mí bẹ́ẹ̀ àtijọ́ náà ti ń pè ní bíṣọ̀bù. Tó bá ti dìdájí bíṣọ̀bù ẹ jẹ́ ká gbàdúrà. Tó bá dọ̀sán bíṣọ̀bù ẹ jẹ́ ká gbàdúrà. Lálẹ́ ká tó sùn bíṣọ̀bù ẹ jẹ́ ká gbàdúrà. Nínú sẹ́ẹ̀lì. Bẹ́ẹ̀ ni sà. Àwọn kan wá ń bẹ̀ lóní wó lè kíní kan lọ́sàn-án jọ kan. Máa kan sọ pé Mr. Man take your time. Take your time. Take your time. Wọ́n sọ fún ẹni yẹn. Bẹ́ẹ̀ni olóòmọdún tó gbé ẹ débi o. Nítorí lápáyàn apààyàn ni ẹ o. Olóòpààyàn ló fi débi o. This man is a gentleman. My God. This man is a gentleman. Gbogbo nǹkan sọ yẹn kò gbábẹ̀ kan lọ lára mi. Ní bí ọ̀sẹ̀ kejì tí mo wà ń bẹ̀, I spent 20 nights àti Yágànkú. 29 days. Yes. Nígbà nínú sẹ́ẹ̀lì yẹn mo wà. Mo gbàdúrà ní alẹ́ ẹjọ́ yẹn. Mo fi rí kándù yẹn ó yọ láti ilẹ̀ báyìí. Ó tanná sí iwájú báyìí. Bó ni yẹn ṣe wá nìyẹn. Bàbá gbà mí lọ́wọ́ ogun ayé. Mo bọ́ lọ́wọ́ àgbákò èṣù. Ọ̀rọ̀ mi dayọ̀ mo wá yìn ọ́ lógo. Mo ṣe ilé paper bread mo fi kọrin yẹn lẹ̀. Mo fi sápò ètò bá jáde máa develop ẹ̀. Ó ní yẹn mo fi ṣe ìdúpẹ́. Nígbà tí kéèsì yẹn parí. He has no case. Ọ̀rọ̀ mi jẹ mọ́. He has no case. He has no case. So bóni yẹn ṣe wáyé nù.
lára àwọn tí Ọlọ́run ṣàánú. èmi ní number 1. My èmi God. ní àkọ́kọ́. Ó ní ìkókó tí mo fẹ́ sọ láàrin yẹn. Now títí dìgbà tẹ́ fi ṣiṣẹ́ pẹ̀lú wọn níbẹ̀ yẹn, títí tí ẹ fi wà ní ìjọ àkọ́kọ́ tí wọ́n fi gbé yín kúrò ní tẹ́ fi wà ní new one tẹ́ wá sí. Ìjẹ́ àwọn nǹkan wo ni Ọlọ́run ní láǹfààní láti ṣe, láti ní? Bóyá bíi mọ́tò ni o, ilé ni o, investment ni o. Gbogbo ìgbà tí bí mo ṣe wà yẹn, Ọlọ́run fún mi lóore ọ̀fẹ́ pé gbogbo àwọn ọmọ tí Ọlọ́run fún wa ń gbà náà, Ọlọ́run fún wa lóore ọ̀fẹ́ láti lè jẹ́ kí wọ́n máa tẹ̀síwájú. Ìyẹn ni investment tí mo lè sọ pé a ní gbà yẹn. Lórí mọ̀ nǹkan tẹ̀ wá bá mi gbà kan pé òun nílẹ̀ kan ní àpáta kí wọ́n lò ti sọ fún àwọn fámìlì ìyàwó òun pé a máa sanwó ẹ̀ díẹ̀ mu tí bá fẹ́ kọ́lé ìlú mi ló kọ́ fẹ́ kọ́lé sí. mi ì dákúnra bó ti ń gbà tó tásìkò bàbá kan ló wá bá wa bá ní ilẹ̀ kan wà lápẹ̀tẹ̀ ká lọ wò nígbà tá a débẹ̀ mọ́ nínú igbó yìí kí náà wá bọ̀ nínú igbó yìí ṣùgbọ́n bí Ọlọ́run bó ṣe wù fẹ́ Ọlọ́run ìbẹ̀rẹ̀ la wà lẹ́nu. Wow. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí royalty, àwọn nǹkan tó ti jáde láti inú àwọn orin tí ẹ ṣe. Orin bàbá mo wá dúpẹ́ yẹn, ìjẹ́ ti ní àǹfààní láti padà lọ ṣe torí ẹni pé ẹnìkan jí orin yẹn. Bẹ́ẹ̀ni. Lórí ọ̀rọ̀ ẹni tó jí orin yẹn, kí lẹ padà ṣe sí? Nígbà tí mo ti dọ́dọ̀ lọ́ọ̀yà tó ní kò sí evidence, kò sí nǹkan tí ẹ lè prove. yàtọ̀ sí pépà tí oní pépà tẹ́bi yóò kọ́. tó oní pépà yóò tó oníká ní àti sẹ́ni kíṣẹ́ẹ̀tì ni wọ́n ní òun bá lè. Ẹni tó jí orin yẹn ṣé òun lọ ṣe ní studio ni? ó ṣe studio tó fi ṣe rẹ́kọ̀dù tán play lórí rédíò ńgbà yẹn ní BCOS wọ́n play ní BCOS. Ìjẹ́ lè dárúkọ èèyàn méjì tí wọ́n mọ̀ sí orin yìí wípé ẹ̀yin lẹ ní? Àwọn tí mo dárúkọ lẹ́ẹ̀kan yẹn náà Ayọ̀ Àjàlá ó mọ̀ nípa ẹ̀, Egúntọ́lá Fẹ́mi Egúntọ́lá ó mọ̀ nípa ẹ̀, Ọdúnfá ó mọ̀ nípa ẹ̀, mi Sọ̀pọ̀lá ó mọ̀ nípa ẹ̀. Irú àwọn atájọ kọrin yẹn gbà yẹn náà nìyẹn. Tọ́pọ̀ èèyàn dẹ̀ wà ń bẹ nígbà tẹ mínísítà ẹ̀. Bẹ́ẹ̀ni. Inú ìjọ wo lẹ ti kọ orin yẹn? St. Stephen's Anglican Church ni. St. Stephen Bẹ́ẹ̀ni. Anglican Church. Nálẹ̀ndé Ìbàdàn. Nálẹ̀ndé nìbàdàn. Bẹ́ẹ̀ni. 1970s 80s. Bẹ́ẹ̀ni. Ni bàbá kọ orin yìí. Bẹ́ẹ̀ni. Ẹni tó tẹni ó kọ orin yìí tó mú orin yìí ṣé ẹ mọ̀? Mi mọ̀. Ó jọ tán interview ẹ̀ ní orí BCOS nínú BCOS. Ó láwọn ọmọ òun láti Ìlọrin láti mú orin yẹn wá. Olówó òun. So ẹnu bàbá mo wá dúpẹ́ o bóun ṣe kọ́ tiẹ̀ ní. Bàbá mo wá dúpẹ́ o mo wá gbóṣùbà fún ọ sára rẹ̀ rèé mo yíká ọ̀tún mo fi fólú sí. Bàbá mo wá dúpẹ́ o mo wá gbóṣùbà fún ọ sára rẹ̀ rèé mo yíká òsì mo ṣe kọ́ tiẹ̀ nìyẹn. Òun ló popular. Òun wá popularize nìyẹn. Ẹni church ẹ bá dé lónìí mo ṣe máa kọ́ nìyẹn. Bẹ́ẹ̀ni. Mo ti ní church mi jọ tọmọ kan kọ mo ní èmi mo compose orin ẹ lè máa kọ́ báyìí kí inú mi dùn sí. Mo láti kọ́ àwọn akọrin pé èmi mo compose orin mo ṣe fẹ́ kẹ́ máa kọ́ nìyẹn. Bí mo ṣe gbà á lélẹ́yìí. Ẹni tó tẹ rẹ́kọ̀dù tẹ́ gbọ́ ó jí kọ́ ni ó jí lónìí. Ìjẹ́ agbára wà nínú òríjínà gangan tí Ọlọ́run fún yàn yàtọ̀ sí àwọn èyí táwọn yẹn máa ń kọ. Agbára wà ń bẹ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn orin àtijọ́ yẹn tápọ̀lọpọ̀ tó bá ń jí kọ nísìnyí wọn kò ní ìmísí bíi ti àwọn tó lọ fún nìkẹyìn. Kò ṣiṣẹ́ bíi ti ìgbà yẹn. Kò ṣiṣẹ́ bíi ti ìgbà yẹn. Bàbá. Yes.
àwọn orin tí àwọn èèyàn kọ nígbà yẹn bẹ́ẹ̀ ni táwọn nǹkan wá ń jí kan sìn. kọ́ ní ìsìn kò ṣiṣẹ́ bíi ti gbà yẹn. bíi ti gbà yẹn. bẹ́ẹ̀ ni torí orin ìgbà yẹn ó yí ọkàn padà gbà táwọn èèyàn bá gbọ́ pé ṣùgbọ́n ní ìsìn gbàgbàgbà. wọ́n ti dàrú wọ́n ti ṣe é pé kó lè dùn létí àwọn èèyàn lásán. bẹ́ẹ̀ ni kásá lè jó. kásá lè jó sí. ó tán. ẹni tó kọrin yìí ẹni ní pé ńgbà tán bí tán ṣe interview fún lórí rédíò wo. bcs. ẹni pé ó ní pé. àwọn ọmọ òun ní skul náà ti mú orin yẹn wá tàn kọ́ lòun wá láìkí ẹ̀. lòun ṣe wá lọ kọ́. lòun ṣe kọ́. ṣé olórin lòun tẹ́lẹ̀. olórin ni. ok olórin ni. orin bàbá mo wá dúpẹ́ yìí how many verses lẹ́yìn ní fún. 6 verses. You have 6 verses. 6 verses. For that song. Yes. Mélòó lòun kọ. ẹyọkan ló kọ ńbẹ̀. bóyá ẹ̀kan tó gbọ́ yẹn náà ni. ẹyọkan ló kọ. ìjẹ́ morúkọ ẹ nìyẹn. mi morúkọ ẹ. báwo lè wá ṣe gbọ́ngbà tó ń ṣe interview fún. mo kàn sí rédíò lọ́jọ́ yẹn mo wá gbọ́ tó wá kọ nìyẹn this is my song. ní wàá interview ẹ̀ bóyá lẹ́sẹ̀ rẹ̀ ni láwọn ló mú wá láti school wọ́n kọ́ gbà kan dé òun láìkí orin ó dẹ̀ kọ́. so unfortunately ó possible kí bàbá yẹn náà má mọ ẹni tó kọ orin yẹn. kò lè mọ̀ kò lè mọ̀ rárá torí Ìlọrin tó ti gbọ́ àwọn ọmọ mi ló mú lọ Ìlọrin. ok. àwọn ọmọ mi ló lọ kọ́ ní Ìlọrin. bóyá àwọn lọ kọ́ ní chọ́ọ̀chì wọn. lọ kọ́ chọ́ọ̀chì wọn lọ́hùn. làwọn ọmọ tiẹ̀ náà ṣe wá kọ́ nílé. bẹ́ẹ̀ni wàdà òun láìkí orin so ẹnu chorus àti one verse yẹn. ẹni tó bá dé kọrin tó bá trendy òun làwọn èèyàn máa fún ní royalty bẹ́ẹ̀. bàbá ló kọrin o Ọlọ́run tóbi lọ́ba ẹ̀dẹ̀ ní pé ẹ bọ́lọ́run sọ̀rọ̀ pé ẹ fẹ́ kí orin yìí kó la àgbáyé já. bẹ́ẹ̀ni mo sọ. ó dẹ̀ rí bẹ́ẹ̀ ṣùgbọ́n èrè tó yẹ kó wá lórí ẹ̀. mi ò fi kún pé kó fún mi lóúnjẹ. mi ò fi kún. that's gold. mi ò fi kún pé kó fún mi lóúnjẹ. kó jẹ́ kí n jèrè ẹ̀. jẹ́ n jèrè ẹ̀. ṣé bàbá ṣé ọ̀pọ̀ ìgbà míì wà téèyàn bá wà nínú ìṣòro tàbí tó o bá fẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ nínú ayé ẹ̀ o gbọ́dọ̀ wà very careful when you are praying. bẹ́ẹ̀ni o gbọ́dọ̀ wà specific. ẹlòmíà máa gbàdúrà pé Ọlọ́run fẹ́mi náà lọ́mọ kò ní béèrè irú ọmọ tó ń fẹ́ tí dìgbòlugi bá dẹ̀ wò yà lọ́dọ̀ ẹ̀ ọmọ náà ni. ìgbà yẹn òun wà lójú tiyín pé orin ẹnìkan ló láwọn yẹn ń gbọ́ kiri èmi náà ti ń kọrin ti pé. kọrin náà kó di mímọ̀ fún gbogbo àgbáyé ó dẹ̀ di mímọ̀ ṣùgbọ́n kì í ṣe true yín. kì í ṣe true. ẹni ẹlẹ́ni ò ní jíṣẹ́ wa o. àmín lórúkọ Jésù Kristi. ìjẹ́ orin yìí ṣe wá ti ní àǹfààní láti padà lọ ṣe ní inú studio. ọmọ mi náà ló ràn mí lọ́wọ́. ok tàbí lọ sí. ẹ ti lọ rìkọ́ọ̀dù ẹ̀. a ti lọ rìkọ́ọ̀dù ẹ̀. a ti tó bí ọdún mélòó tẹ́ ti wá ti rìkọ́ọ̀dù ẹ̀ báyìí. last year ni. last year. bẹ́ẹ̀ni. ṣé wá ti láǹfààní àti gbé jáde síta. kò tí ì lè jáde náà. kí ló ń di lọ́wọ́ kò sówó. owó ni. bàbá ṣe ti ní mọ́tò. mi ì ní kẹ̀kẹ́ talk less of mọ́tò mi ì ní mọ́tò. ẹ̀dẹ̀ ti ń kọ orin láti 60s láti 1960s not even 80s. ẹ tí ní mọ́tò ẹ ní kẹ̀kẹ́ ẹ tún ṣe orin owó ni o ti jẹ́ kẹ́ gbé jáde. ìrànlọ́wọ́ máa dìde sá. ìrànlọ́wọ́ máa dìde fún yín. èrè yín tí àwọn kan ti jẹ nítorí pé bóyá bẹ́ẹ̀ ṣe béèrè nígbà tí ó wù yín tí èrè yín ti wá ń bọ́ sọ́wọ́ ẹlòmíì ní ìlọ́po Ọlọ́run á san padà fún yín. Ọlọ́run á rán àwọn tí wọ́n á san padà fún yín ní owó ní mọ́tò ní ilé. bàbá ẹ sì lè kọrin báyìí. ń kọrin.
mo ṣe kọ́. bàbá ló kọ bàbá mu wá dúpẹ́ o. My God. mo mọ̀ pé tá a bá fún bàbá ní máìkì bàbá máa rántí àwọn orin kan tó tún ti kọ. tí n bá máa bí yín kí ló wù yín lọ́kàn tí ẹ fẹ́ kí àwọn èèyàn ṣe fún yín. àwọn èèyàn kan wà tí orin yín ti bless tí wọ́n ti fi orin yín dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nípasẹ̀ àwọn orin tọ́lọ́run ṣe fún wọn. àwọn orin kan tún máa wà tẹ́yìn gan òrántí tẹ́ ẹ ti kọ bóyá ní chọ́ọ̀chì kan láwọn chọ́ọ̀chì tẹ́ ti wà ní kwaya tẹ́ ẹ ti kọ tó ti bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn pàdé. nítorí pé mo rántí even ìgbà tẹ́wà gan ṣì kéré gan tá ṣe ń dàgbà pọ̀ tí wọ́n bá kọ orin ní anniversary ní church ó máa yí ọkàn ènìyàn padà. ẹni tó ti fẹ́ rora ẹ̀ pin á padà bọ̀ sípò. orin á mú bọ̀ sípò. ẹni tó ti ń wá nǹkan tí ò rí. ìgbà yẹn gan ẹni tó ń wá ọmọ máa ń rí ọmọ nínú orin. bẹ́ẹ̀ ni nígbà tó bá ti nígbàgbọ́ nínú orin kan ni. lára àwọn èèyàn tí orin yín ti ṣe àǹfààní fún kí ló wù yín lọ́kàn. ọjọ́ náà ti dálẹ̀. ọjọ́ náà ti dálẹ̀. tí wẹ́rẹ́ tọ́lọ́run bá kàn bá kò fẹ́ ṣe fún mi kó ṣe fáwọn ọmọ mi. kó ṣe fáwọn ọmọ. ìjẹ́ ní ọmọ tó ń kọ orin. ẹlẹ́yìn náà ni mo lè sọ pé. wow kí lorúkọ wọn. Olúwafẹ́mi Peter tó ń kọ gospel. bẹ́ẹ̀ni. àwọn ò lè wọ́rin ti àgbà kànga omi ló dúró yìí. mo ti sọ fún un. kànga omi ló dúró yìí. mo ti sọ fún un. ẹ tún máa pọ̀ ọ́ lẹ̀ fún wọn. kó súnmọ́ mi. àwọn orin yẹn kí n àkọọ́lẹ̀ wà ń bẹ̀. wow. so ọ̀pọ̀lọpọ̀ èrò ní tonic sofa lórí. so tó bá wá a lè jọ ṣe àwọn recording yóò wọ́n lọ fún ọjọ́ iwájú. bàbá ẹ tún lè fún yàn lórin tuntun. lágbára lọ. mo fẹ́ kí àwa ènìyàn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó láǹfààní àti máa wò wá lọ́wọ́lọ́wọ́ ẹ rí i pé ọ̀pọ̀ ìgbà a máa ń gbé àwọn olórin ẹ̀mí tí Ọlọ́run ti fún wọn ní àǹfààní láti kọ àwọn orin kan tó ń ṣe àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn especially àwa olórin ìsìn tí a máa ń kọ orin yẹn. so ọ̀pọ̀lọpọ̀ bóyá olórin àbí àwọn ènìyàn tí Ọlọ́run ràn lọ́wọ́ tọ́lọ́run bùkún tí orin yìí ti ṣe àǹfààní fún ẹ jọ̀ọ́ nítorí ìtọ́lọ́run ẹ jẹ́ ká dìde. Let us celebrate our legend. Let us ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ wọn tí wọ́n jọ wà ń gbà yẹn wọ́n ti sọ nínú ọ̀rọ̀ ńgbà tán bẹ̀rẹ̀ ni wọ́n ti lọ. ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti lọ. ṣùgbọ́n mo mọ̀ pé Ọlọ́run fún yín ní oore ọ̀fẹ́ ẹ̀mí gígùn nítorí pé ẹ jẹun iṣẹ́ tẹ́ ti ṣe. torí ẹ̀ ló fi fún yín ní ẹ̀mí gígùn. torí pé ẹ jẹun iṣẹ́ tẹ́ ti ṣe. inú yín á dẹ̀ dùn dálẹ́. inú àwọn ọmọ yín á dùn dálẹ́. ṣé rí oúnjẹ yẹn ẹ máa jẹ àwọn ọmọ yín máa jẹ lọ. lágbára Ọlọ́run ẹ̀yin tí Ọlọ́run ti ràn lọ́wọ́ ẹ̀yin tí orin bàbá ti bless ẹ̀yin tí ẹ rí bàbá tẹ́ láìkí bàbá ẹ̀yin tí ẹ tún fẹ́ future bàbá tẹ́ bá jó olórin ẹ̀mí tẹ́ tún fẹ́ future bàbá ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká dìde ìrànlọ́wọ́ ẹ jẹ́ ká dìde ìrànlọ́wọ́. Let's support our legend. Let's help. Let's celebrate. Let's celebrate the God in his life. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Likewise, people used to say that celebrate me when I'm still alive. Let's celebrate them when they are still alive. Ìgbà tí a lè gba èrè lẹ́nu àwọn bàbá rẹ̀. Please, if God has helped you, even if you have a platform, you can just showcase Baba. You have money, you have things.
bàbá yìí máa ra mọ́tò kọ́dún yìí tó parí o alágbọ̀rọ̀ lọ́hùn wọ́n á tún wá gba driver fún yín ẹ̀ tó máa gbé yín ẹ máa imagine bẹ́ẹ̀ ẹ máa jókòó ní owner side ẹ ti get ẹ máa ní driver ẹ àwọn máa wà níwájú wọ́n máa gbé yín lọ studio ẹ máa lọ ṣe ẹ ti get wọ́n tó máa drive yín padà wọlé wọ́n máa alágbọ̀rọ̀ lọ́hùn inú yín máa dùn ayọ̀ yín máa kún ọ̀tá tó lé yín láti ìgbà yẹn tán dẹ̀ rí yín mú ọlọ́run tó wà ní igi lẹ́yìn ọgbà yẹn òun náà ni ó wà lọ rán àwọn olóore wá láti wá ṣe yín lóore lágbára ọlọ́run mo mọ̀ pé orin ṣì pọ̀ tẹ́ fẹ́ kọ bóyá ẹ má wọrí tí ìyanu bá ti ṣẹlẹ̀ ẹ máa wọ studio ẹ máa ṣe live recording lágbára ọlọ́run bàbá máa ṣe live recording ẹ máa ṣe live recording tàmá ṣé bàbá ní YouTube very good àwọn orin yìí ẹni ẹ tí gbé jáde àbí bọ̀ ó wà lórí YouTube àwọn yẹn lè lọ gbọ́ wọ́n lè lọ gbọ́ báyìí kí ni orúkọ bàbá ní YouTube at Stephen Ogundipe lórí YouTube and the name the title Baba Mo Wa Dupe is there and Bá Mi Ṣe Tèmi. Baba Mi Ṣe Tèmi. You have 4 songs online now. Yes. Baba need promotion, please. Baba, we need to promote these songs. And these are the way as well. These are the way we can support Baba. You know, streaming his songs, you know, watching his see Baba ti ṣe video. Baba ó ṣe video. Baba ẹ ṣe video. Ẹ má ó ní kọ́kọ́ tí a máa ń sọ pé ẹ má fọ̀ ṣé mọ̀. Ẹ má fọ̀ tó máa ní ẹ má fọ̀ ẹ má worry. Ó ní jẹ́ ẹ má fọ̀. Ọlọ́run á gbé àwọn èèyàn kan dìde tó wá lágbọ̀rọ̀ Ọlọ́run. So please, these are one of the things. If you don't have money to give Baba, if you have money to give Baba, reach out to us. And Baba is going to call his number now. And another way of supporting Baba is to go and stream, go and watch, go and listen to the songs so that Baba can generate at least little from online. Please. And God bless you. So Baba, ṣé bẹ́ẹ̀ ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀? Ṣé Baba wà lórí WhatsApp? Mo number WhatsApp. So wà lọ́wọ́ ẹ̀. Okay. But èyí tí ẹ lè pè jáde tí àwọn yẹn lè pè yín sí. Ẹni. Ṣé mo number yẹn? Ó yẹ pé. 080 00 36 36 82 82 78 78 11. 11. Yes. Ó yẹ tún pé. 080 080 36 36 82 82 78 78 11. 11. Wọ́n lè pè yín sórí ẹ̀. Bẹ́ẹ̀ni. Ṣóun náà ní WhatsApp Baba? Òun kọ́. Máa fẹ́ ká pè ti WhatsApp Baba torí àwọn tó bá wà ní bóyá diaspora outside country tó fẹ́ pè tí wọ́n lè pè direct wọ́n lè pè yín lórí WhatsApp. Okay. So ti WhatsApp Baba tẹ́ lè reach out sí wọn 091 26 19 71 33 091 26 19 71 33. That's 33. Ẹ ṣé gan. Màá dẹ̀ tún fi nọ́mbà ọmọ wọn tó ń kọrin màá fi síbẹ̀ in case ṣe mọ̀ pé irú àwọn bàbá wa báyìí àwọn lè máa sí online ní 2 a.m. lóru 1 a.m. lóru but àwa Gen Z tó ń jẹ́ ọmọ wọn you can just call anytime because time frame in countries mi lè different so a máa tún type number ọmọ wọn náà síbẹ̀ ní WhatsApp so please just reach out and tí ẹ bá láǹfààní àti lè pe number yẹn ẹ lè drop ẹ sí comment section video yìí ipe ẹ ní the contact bàbá a máa send ẹ sí yín àtàwọn tá a bá ní bàbá yín ní account ẹ l'account account tó lè gba owó tó pọ̀ bàbá àwọn èèyàn á send 20 million sí lágbọ́rọ̀ lọ́hùn 50 million tí wọ́n á fi celebrate yín tí wọ́n á fi celebrate lágbára ọlọ́run lágbára bàbá ti ju 80 lọ 88 tẹ́ bá ti ṣe 90 ẹ má worry time yẹn please let's celebrate our legend
And I know God will bless you. As you want to support this vision, as you want to support Baba, God will support you. God will not leave you. God will continue to bless you. Amen. In the mighty name of Jesus. Amen. In the mighty name of Jesus. And I want to urge what's the name of the church, sir? St. Peter's Anglican Church. Anglican Church. Me sure pé Baba lè dé Anglican Church kan kó má mọ orúkọ Baba. Níbàdàn yìí. Níbàdàn houses. Is that you composes for Jesus? Oh, yes. Jesus Festival. Jesus Festival. Yes. The General Anglican Advert, yes. Manche, you compose for them. Yes. Please, let's Anglican Church, please. Let's celebrate Baba. Please, Anglican Church. Please, especially Ibadan. Baba is an amazing man. Please, let's celebrate Baba. Please. And God will bless you. Baba, thank you so much. Thank you for allowing God to use you. Thank you, sir. Ọmọ yín làwa jẹ́. God will continue to bless you. Ẹ ṣé gan. Ẹ dẹ̀ bá wa kí mọ́mì náà nílé. Wá gbọ́. Torí a máa ní láti kí mọ́mì gan special. Màá wish láti rí mọ́mì. Tí màmá sì fi wà pẹ̀lú yín till now. Bàbá a máa tún yín gbé wá sórí ètò. A kọ́kọ́ sọ torí mo mọ̀ pé ẹ máa ní àwọn ìrírí kan àti àwọn nǹkan tí àwọn yẹn lè gbọ́ tó lè ṣàǹfààní fún wọn apart from ìrìn àjò orin yín. Ṣùgbọ́n táìmù tẹ́ bá máa wá ẹ gbé mọ́tò yín wá ni lágbára Ọlọ́run a máa gbé yín wá. Àwọn yẹn sì fẹ́ gbọ́ látẹnu yín dáadáa. Kádẹ̀ tó gbé yín wá mọ̀ pé ìrànlọ́wọ́ máa dìde tẹ́ máa lọ sí studio tá máa lọ kọ àwọn orin yẹn nǹkan. So ẹ má worry. Ẹ ṣé gan. Ẹ ṣé mo dúpẹ́ o. Olúwa ló ṣe sá. Iṣẹ́ ọmọ dàgbà sí ni o. Àmín. Kò jíṣẹ́ ní rẹ̀ lẹ́ o. Àmín. Lákòóbá ò sì ní kú bá yín o. Àmín. Ẹ̀mí ṣiṣẹ́ ṣe o. Àmín Jésù. Àánú Ọlọ́run sì wá kò ní fi yín sílẹ̀. Àmín. Lè jẹ́ kí nǹkan kan wà tó jẹ́ èdè ọkàn yín tẹ̀ ń béèrè. Orúkọ Jésù lọ́nà ìyanu. Bàbá ò ṣe fún yín. Àmín. Lọ́nà ìyanu yóò tẹ̀ yín lọ́wọ́. Àmín. Láì ní pẹ́ láì ní jìnnà orúkọ Jésù ọwọ́ yóò tẹ̀ ẹ́. Ẹ sì yin Olúwa lógo. Orúkọ Jésù ló wà. Bàbá ká tó máa lọ ẹ bá wa kọrin bàbá mo wá dúpẹ́ lẹ́ẹ̀kan sí. Bàbá mo wá dúpẹ́ o, mo wá gbóṣùbà fún ọ, sára rẹ̀ rèé, mo yíká ọ̀tún fólú. Bàbá mo wá dúpẹ́ o, mo wá gbóṣùbà fún ọ, sára rẹ̀ rèé, mo yíká òsì. Ogun táyé ń gbé tì ní, ogun tésù ń gbé tì ní, Olúwa ni ò jẹ́ kó borí ẹni rárá. Ogun táyé ń gbé tì ní, ogun tésù ń gbé tì ní o, Olúwa ni ò jẹ́ kó borí ẹni rárá. Ogun táyé ń gbé tì ní, ogun tẹ́sùn ń gbé tì ní, Olúwa ni ò jẹ́ kó borí ẹni rárá. Ìṣe láyé bí màá yẹn ṣe wù. Òkè kò ṣe láyé bí màá yẹn ṣe kọ́. Olúwa ni ò jẹ́ kó borí ẹni rárá. Ọ̀rọ̀ yẹn le. Kó borí ẹni láyé. No, kò lọ. Rárá. Yes. Ogun ti dìde gbọ́ kò borí ni. Rárá. Bó ṣe ń gbógun tó kò kàn mí lára. Rárá. Olúwa ni ó jẹ́ kó borí ẹni rárá. Ogun táyé ń gbé tì ní, ogun tẹ́sù ń gbé tì ní o, Olúwa ni ò jẹ́ kó borí ẹni rárá. Please everybody put our hands together for Baba. Let's get for. Thank you so much. If you want to listen to the 6 verse, go to YouTube. What's the name again on YouTube? Stephen Ogundipe. Stephen Ogundipe on YouTube. Ṣé Baba wà on Facebook? Baba is on Facebook. Stephen Ogundipe.
Wow. So please just go and stream, and we definitely drop the link in the description of this video. Thank you so much for watching since morning. I love you. We celebrate you. And thank you in advance for celebrating our legend, Baba. Thank you so much. Baba, when is your birthday? August 18. August 18. So thank you everyone for watching. Ẹ ṣé gan látara ọ̀tẹ̀ tí mo wà. Títí dìgbà mìíràn tá ó máa pàdé. I'm still your humble host, Stephen Adekunle. Stay blessed.